Aláròyé máa wí o. Ajíbádé rẹ́wọ̀n he nítorí ẹ̀sùn olè jíjà. Adájọ́ kóòtù májísírèètì tó fìkàlẹ̀ sílùú Òkìtìpupa onídàájọ́ Máyọ̀wá Ọlánìpẹ̀kun ti ní kí wọ́n sì lọ́ọ́ fi afurasí olè kan tí wọ́n porúkọ rẹ̀ ní Ayọ̀ Ajíbádé sínú ẹ̀wọ̀n náà lórí ẹ̀sùn olè jíjà tí wọ́n kà sí lẹ́sẹ̀. Ajíbádé ni wọ́n wọ́ lọ síwájú onídàájọ́ Ọlánìpẹ̀kun láti lọ jẹ́jọ́ lẹ́yìn tí wọ́n ká iṣu oníṣu mẹ́rin tó jí kó mọ́ lọ́wọ́ nílùú Kìrìbó níjọba ìbílẹ̀ Ẹsẹ̀ Odò láago 5 ìrọ̀lẹ́ ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2025. Ẹ̀rọ ẹlẹ́rù tí wọ́n jí kó ọ̀hún la gbọ́ wípé ó jẹ́ ti ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Ọlọ́runjùwọ̀n Ìgbàsàn, èyí tí àpapọ̀ owó rẹ̀ tó bí ẹgbẹ̀rún 10 náírà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn náà, agbèfọ́ba ASP Ayọ̀dèjì Ọmọyégbà ní àwọn méjì ni wọ́n jọ gbìmọ̀pọ̀ hu ìwà arúfin yìí, àmọ́ tí ẹnì kejì rẹ̀ ráyè sá mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́. Ẹ̀sùn gbígbìmọ̀pọ̀ hùwà àìtọ́ àti olè jíjà ni wọ́n fi kan olùjẹ́jọ́ náà lásìkò tó ń farahàn nílé ẹjọ́. Agbèfọ́ba júwe àwọn ẹ̀sùn náà bí èyí tó lòdì abala 2,584 àti 410 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Lójú ẹsẹ̀ lọkùnrin yìí ti gbà wípé òun jẹ̀bi àwọn ẹ̀sùn méjì tí wọ́n fi kan òun náà. Nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu, onídàájọ́ Ọlánìpẹ̀kun ní kí wọ́n máa mú olùjẹ́jọ́ lọ sínú ọgbà ẹ̀wọ̀n tó bá ti wà nítòsí. Ó ní ọjọ́ 29 oṣù kínní ọdún 2026 lòun yóò pinnu ìdájọ́ rẹ̀. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.